Ó ga ọ́, ọmọ kékeré àná ti di àgbàlagbà lójú gbogbo wa o. Gbogbo àwọn olólùfẹ́ ọmọ kékeré apanilẹ́rìn Emmanuela ló sọ bẹ́ẹ̀ ní ọjọ́ ìbí rẹ̀. Tí o bá ran gbogbo ènìyàn lọ́wọ́ ní ọjọ́ kan, àwọn ènìyàn náà máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ nígbà tí o bá nílò ìrànlọ́wọ́ wọn. Òṣèré Bíọ́dún Òkèowó ló kígbe síta bẹ́ẹ̀. Ẹ gbà mí o, wọ́n fún mi ní 4 million naira àti mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ọjọ́ tí mo fi sinimá mi síta. Ẹ bá mi dúpẹ́ o, òṣèré Ìjọba Làǹdẹ̀ kígbe síta bẹ́ẹ̀. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọbìnrin mi o, òun ló tọ́jú mi jù nígbà tí mo wà ní oyún àbúrò rẹ̀. Òṣèré gbajúgbajà Bímpé Akíntúndé ló kígbe síta bẹ́ẹ̀ o. Ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn tá a fẹ́ kà sí létí. Àwọn ènìyàn Nàìjíríà tó wà ní orí ẹ̀rọ ayélujára ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí ọmọ kékeré apanilẹ́rìn tí gbogbo wa mọ̀ sí Emmanuela ní òní 18th of July 2025. Emmanuela lọ sí orí ẹ̀rọ ayélujára rẹ̀ ní Instagram, ó sì ṣàfihàn àwọn àwòrán ara rẹ̀ tí ó sì fi ọpẹ́ fún Ọlọ́run tí ó dá sí láyé àti láàyè. Ó kọ pé òní ni ọjọ́ ìbí mi, Olúwa mo dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì bá a dúpẹ́ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ ìyún Instagram. Ní bí ọdún kan sẹ́yìn, Emmanuela bọ́ sí ẹ̀rọ àgbàgbé nígbà tí àwòrán rẹ̀ tí ọjọ́ tó ti pẹ́ pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ orí afẹ́fẹ́ ìyún Mark Angel farahàn nínú àwòrán náà. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ eré apanilẹ́rìn kó tó di pé Ọlọ́run sọ wọ́n di àgbàjúgbajà ìlúmọ̀ọ́ká. Emmanuela bẹ̀rẹ̀ eré apanilẹ́rìn náà láti ọmọ kékeré bíi ọmọ ọdún 6 pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ Mark Angel tí ó sì ti bẹ́ẹ̀ di ìlúmọ̀ọ́ká káàkiri gbogbo àgbáyé. Tó o bá ran gbogbo ènìyàn lọ́wọ́ ní ọjọ́ kan, àwọn ènìyàn náà máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ nígbà tí o bá nílò ìrànlọ́wọ́ wọn. Òṣèré Bíọ́dún Òkèowó kígbe síta. Òṣèré orí ìtàgé Bíọ́dún Òkèowó tí gbogbo wa mọ̀ sí ọmọ bọ̀tí ti sọ̀rọ̀ jáde lórí ẹ̀rọ ayélujára rẹ̀. Ó ṣàfihàn èrò rẹ̀ nípa àti ran gbogbo àwọn ènìyàn lọ́wọ́. Nínú ọ̀rọ̀ tó pọ̀ tó kọ sí orí ẹ̀rọ ayélujára rẹ̀ ìyún Instagram, ó sọ pé tí ènìyàn bá wà tí ó ran gbogbo àwọn ènìyàn lọ́wọ́ ní ọjọ́ kan, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ máa nílò ìrànlọ́wọ́ tí àwọn tí ó ń ràn lọ́wọ́ máa bí léèrè ohun tí ó fi owó rẹ̀ ṣe. Láti fi òtítọ́ ọ̀rọ̀ yìí múlẹ̀, ó tú àṣírí bí ọ̀rẹ́ rẹ̀ kan nínú àwọn tí wọ́n jọ ń ṣe eré orí ìtàgé tí inú ẹ̀rọ ayélujára rẹ̀ sì kún fún àwọn ènìyàn tó ń béèrè ìrànlọ́wọ́ pé ní ọjọ́ kan òun fẹ́ ra nǹkan fún ara òun tí òun sì ti lo àwọn owó tí ó wà lọ́wọ́ òun láti ran àwọn ènìyàn yòókù lọ́wọ́. Ó tún fi kún pé tí àwọn ènìyàn bá ṣetán láti ran gbogbo àwọn ènìyàn tó nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ ní ọjọ́ kan, àwọn ènìyàn kan náà ló máa fi ṣe yẹ̀yẹ́ pé kò lówó lọ́wọ́ mọ́. Ó tún sọ pé ọ̀pọ̀ ènìyàn ni ò ní fara mọ́ ohun tí òun kọ sílẹ̀ yìí, ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ korò. Ó wá gba gbogbo àwọn ènìyàn níyànjú pé tí o bá nílò ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ènìyàn tí wọn ò bá ṣe, má rí wọn bí ènìyàn burúkú torí àwọn náà nílò ìrànlọ́wọ́. Ó sì fi kún pé kí Olúwa kó máa ran gbogbo wa lọ́wọ́. Àmín. Wọ́n fún mi ní 4 million naira àti mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ọjọ́ tí mo fi sinimá mi síta. Ẹ bá mi dúpẹ́. Òṣèré Ìjọba Làǹdẹ̀ kígbe síta bẹ́ẹ̀. Apanilẹ́rìn àti òṣèré tíátà Ìjọba Làǹdẹ̀ ti fi ẹ̀mí ìmoore hàn bí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ ṣe fún un ní 4 million naira àti ọkọ̀ tuntun ayọ́kẹ́lẹ́ tí wọ́n tà ní 30 mílíọ̀nù náírà ìyún 30 million ní ọjọ́ tí òun fi àfihàn eré sinimá tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Ó sì tún fi ẹ̀mí ìmoore hàn fún bí ọ̀pọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nínú eré tíátà ṣe àtìlẹ́yìn rẹ̀. Ó dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn rẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọ mi obìnrin bí ó ṣe ìtọ́jú mi nínú oyún àbúrò rẹ̀. Òṣèré Adébímpé Akíntúndé fi ẹ̀mí ìmoore hàn fún ọmọ rẹ̀ obìnrin. Gbajúgbajà òṣèré tíátà Adébímpé Akíntúndé tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ ní àìpẹ́ yìí
tí gbogbo èèyàn mọ̀ sí Wasila Coded ṣe àfihàn àwọn àwòrán òun àti ọmọ rẹ̀ obìnrin láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ipa takuntakun tí ó kó láti tọ́jú rẹ̀ nígbà tí ó wà nínú oyún àbúrò rẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ran òun lọ́wọ́ láti ṣe àwọn iṣẹ́ ilé, fọ aṣọ àti àwọn ohun mìíràn gbogbo. Ó sì ṣe àfikún pé ó máa bá òun màsáàjì ẹsẹ̀ rẹ̀ nígbà gbogbo. Wasila Coded tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ó ṣe mú un sọ̀kalẹ̀ láyọ̀ àti àlàáfíà pẹ̀lú ìlera pípé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun púpọ̀. Ẹ jọ̀ọ́ kí ẹ tó lọ, ẹ bá wa tẹ subscribe button, kí ẹ dẹ̀ bá wa subscribe lórí YouTube wa láti máa gbádùn wa tẹ̀síwájú sí i. Ẹ ṣeun púpọ̀. Àjọṣe wa kò ní bàjẹ́ o. Ẹ ṣé.